Story. That on Friday. I know this is not on Friday. You are not laughing now. No. You are just I know you get joy at all. No enjoy at all. But today, joy, you dey fine. Joy full your heart. I even go my daddy house today. Amina tún ti padà rí bàbá rẹ̀ o. Bàbá tó ti sọnù láti 52 years ago. Àmọ́ ó ní kinní kan wà tó bẹ̀yìn ajá jẹ́. Ǹjẹ́ jẹ́ mọ̀ pé bàbá yẹn ti dolóògbé. Bàbá yẹn ti tatẹ́rù ń pa. Ó ti káyé pé ó dìgbò ṣe. Ẹ̀yin èèyàn ẹ dẹ́kun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o bó o ló ṣe jẹ́ tó fi di wípé ọmọ 58 years kò dá bàbá rẹ̀ mọ̀ ọ̀nà wo ni wọ́n gbé gbà bó o ní wọ́n ṣe rìn bó o ní wọ́n ṣe sọ́ra wọn nù nínú ayé ẹ dẹ́kun ẹ dábọ̀ ẹ súnmọ́ bí o mo ti gbóhùn tẹ mọ̀ ẹ jẹ dé àwọn ìròyìn yàjóyàjó ìròyìn àjá àbalẹ̀ àmọ́ eléyìí tí mo mú wá fún yín lónìí Kókórò Alátẹ òun ni wọ́n ń pè é ti mọ̀ pé tòun tàtẹ́ náà ni ẹ wò arábìnrin kan ló ké gbàjarè wá sọ́dọ̀ Alhaji Dr. Oriyomi Hamzat Aminatu ni ó ní pé láti ọmọ ọdún 6 lòun ti jáde kú òun lé tó jẹ́ pé òun ò dá bàbá òun mọ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé arábìnrin yẹn ti pé 58 years gbáko báyìí. Àmọ́ ẹ̀yin èèyàn mímì lọ́rọ̀ tó pọ̀ tí mo fẹ́ sọ lórí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan màmá rẹ̀ náà o gbogbo ẹ̀ pátápátá lẹ́yìn láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín ẹ bá ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri bó ló ṣe rìn tó fi di pé ó tún padà ráwọn mọ̀lẹ́bí rẹ̀ ó ráwọn ọmọ bàbá rẹ̀ tó kù àwọn ẹ̀gbọ́n àbúrò ojúlùmọ̀ bó ṣe padà rí gbogbo wọn gbogbo ẹ̀ pátápátá lẹ́yìn láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá yìí ẹ bá ń comment kẹ́ máa like kẹ́ sì máa pín káàkiri láì dènà pẹ́nu ó yá ẹ̀ ń sọ níbẹ̀. Story. That on Friday. I know this is not on Friday. You are not laughing now. No. You are just I know you get joy at all. No enjoy at all. But today, joy, you dey fine. Joy full your heart. I even go my daddy house today. You go there. You no call us in me. Why no call us? You go to your daddy house. Daddy house. Yes. Wow. Yes, Baba now. It's already late. Wow. Baba. 7 years. 7 years ago. That means you have seen your brothers and sisters, your siblings. Yes. You are now enjoying. Yes, so they embrace me very well. Wow. I come for large family. Yes. Oh, yeah, tell us. Gist us. What happened? How come? How do you locate them? Now Agidigbo help me now. I'm coming. How do you locate them? Now one woman from Benin, na Ibadan. The woman be so he can't say he get one friend wey can't say Agbo for Benin say no Agidigbo me I no worry if I reach Agidigbo I must see my daddy family. So now we take come here that Friday we first come on Monday I take phone I take phone 5-2 so they say me I come on Wednesday as I come on Wednesday they can't say me I pay 2,000. So we come pay 2,000. They say we stand family by family. So they can't call me. That on Friday not reach my turn. They can't carry me enter the other room. They use phone to just examine me. Now on Friday, when you come on here. Now on Wednesday. Is it Wednesday? Now Wednesday I feel can not reach my turn. Yes, but on Friday. As I can't come on Friday. Yes, so you reach your turn. You reach my turn. Now. Even said that of Friday night. Now my senior brother say he say his wife can't call us say they measure your daddy name for Agidigbo. As I can't measure Grace Iyamu, I say na pikin. Now my daddy pikin, daddy tell am say he get one pikin for Benin. So at any time we take come, make they accept her. So as I really come on Saturday, I don't move back to no, get one that my friend we carry me come here. So they go then I Elisha. So I say me I go meet her. So I say na two of us come from Benin. I know one me let me one enter road. Me I go meet her. Me from Elisha enter Benin. So now from road, now they come and say my family don't come. The thing, are you all weak? I say so quick, so fast. Now I say yeah, I'm coming. That's why I take enter motor to Ibadan again. As I reach here, and I saw my sister, my twin sister.
Hey, now your sister be. Yes, so my sister, the same father. He said that his senior sister na me even resemble. Him mama, him mama wey he born her. Na me resemble. Wow. Says no need to do DNA test. Yes, sir. Thank you, sir. Wow. I appreciate, sir. Wow. Ekalema. Ekalesa. Yes, ma. Yes, sir. Era ma. Ẹ ṣé gan ni. Orúkọ yín ma. Orúkọ mi ni Mrs. Ọlápọ̀jù Ọmọlọ́lá ní Yusuf. Ní Yusuf. Yes. Aminatu Yusuf. Yes, sir. Bó ló ṣe jẹ́ gan. Ṣé ẹ ti gbọ́nù tán pé dáàdi yín bímọ síbì kan ni. Bẹ́ẹ̀ ni a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ọlọ́run bá wa mú wálé. When my father was very ill, ìjọ ìmọ̀ gbé wọn lọ sí hospital wà nínú mọ́tò mi. So he was now telling me pé wọ́n sọ fún mi pé Ọmọlọ́lá mo ní ọmọ kan ní Benin o pé ó lè wálé anytime ẹ fi sọ́kàn ó lè wálé anytime but wọ́n sọ orúkọ ẹ̀ fún mi but fortunately wọ́n ṣe birth certificate ẹ̀. Ẹ mú wá ń jọ ẹ mú. Ok ṣé òun ni. Wọ́n ṣe birth certificate fún birth certificate tó ń ṣe yẹn òun wá fún ẹ̀gbọ́n mi tó jọkùnrin tèmi tẹ̀lé pé kó mú birth certificate yẹn dání pé àwọn bímọ sí Benin tó bá ti wá orúkọ ẹ̀ Benin kan wọ́n ṣàtọ́jú ẹ̀ pé ìwé yẹn máa wúlò lọ́jọ́ iwájú. So $1 lọ́fíìsì. In fact èmi àti ẹ̀ ọ̀sẹ̀ méjì ló fi jù mí lọ. Ọ̀sẹ̀ méjì èmi àti ẹ̀ lájọ ni wọ́n jọ ṣe certificate fún ìjọ kan náà fún. Wow. So bí certificate èmi náà ṣe rí lélẹ̀. So ìgbà tó tiẹ̀ bàbá ẹ̀gbọ́n mi kàn pè mí ní àárọ̀ Saturday ní pé you Amina to Túnráyọ̀. Túnráyọ̀. Wow. Well, you don't know you are behind Túnráyọ̀ now. She did. Yeah. Túnráyọ̀. Mo tún rí ayọ̀ ní orúkọ yẹn padà rò wọ́n. So bàbá ẹ̀gbọ́n mi ní Ọmọlọ́lá nǹkan ṣẹlẹ̀ o ṣé mo gbọ́ nǹkan kan bẹ́ẹ̀ mo ní mi gbọ́ nǹkan kan o mi ti sùn wọ́n ní okay pé ní Àgídìgbò ń pariwo kọ bàbá wa lánàá mo ní kí ló ṣẹlẹ̀ ẹ̀rù tiẹ̀ bà mí pé wọ́n ní ọmọ kan láti mo ní dádì sọ bẹ́ẹ̀ wọ́n náwọn náà yes pé kìíní pé iṣẹ́ ò bá pẹ́ ni ẹnì kò ń pẹ́ ṣe so bá a ṣàṣe gbéra wá sí bíbá níjọ́ yẹn but unfortunately when we go here wọ́n ló ti lọ bó ṣe ẹ̀ jí lọ láàárọ̀ yìí so wà tó dẹ̀ já wọ́n bá wa pé ó lóun wá lọ́nà Iléṣà o kéde kan ọ̀nà Iléṣà yẹn ló ti bọ́lẹ̀ ló ṣe gbọ́ ó ní kán sọ òun àwọn family òun ti pè òun so she came back and we all met when we saw her in fact mo tiẹ̀ ṣe ń wò má ṣe kọ́kọ́ wọ bí jẹ́ ìlànà èèyàn ti ní pé ojú yẹn jọ yín ẹni yẹn jọ yín kinní kan èmi tiẹ̀ ti wá wò pé kí ṣàtẹ̀rẹ̀ tó jọ mí kó ṣàdé bọ̀ bí mo ṣe máa rí báyìí mo ní pé ojú ẹ̀gbọ́n mi lélẹ̀ too much ẹ̀ tó tèmi tí first born wa èsì ọkùnrin obìnrin tó jọmọ ìyá wa in fact ìyá mi ló jọ jù mí mọ bí ọmọ ṣe ń jọ orogún yẹn màmá mi ló jọ seriously so màmá tiẹ̀ náà máa ń sọ fún un lọ́hùn pé orogún yẹn torí màmá tèmi mọ̀gbà tí bàbá mi lọ ṣiṣẹ́ náà wọ́n tẹ̀lé wọn lọ. Ok mọ́mí yín tẹ̀lé dáàdì lọ́ngbà yẹn. wọ́n tẹ̀lé wọn lọ́ngbà yẹn so wọ́n mọ̀gbà tí màmá ẹ̀ gbóyún wá fún bàbá mi náà màmá mi náà sọ story yẹn fún wa. So àṣà àti ọmọ wálé èso ọmọ àlè láti gbà yẹn tí wọ́n ti padà sí àbí wọn. kò padà o ẹjọ́ wà ní láti. ẹ bá rí gbogbo àrà tí a ti jọ ń dá láti gbà yẹn torí inú gbogbo wa dùn. Wow. Inú wa dùn pé a tún pọ̀ sí ẹjọ́ àti pọ̀ tó tábà tó ra ọmọ tó tún wà mọ ilé nìkan dáàdi sọ fún yín náà. ó nìkan náà sọ fún wa. bóyá mi tún wà ń ta. bóyá mi tún wà ká máa bọ̀ nílé. Kókórò. ọmọ ọba òun gbé ta o orí àgbà. Kókórò. Ago dànà ẹ bá ń gbá ago wa 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 mò ń bọ̀. Kókórò. Àtònílé àtàlejò àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbàlagbà.
èyí láti sọ fún gbogbo ẹ̀yọ́ ọmọ Nàìjíríà jákèjádò àgbáyé wípé tí ọmọ ẹbí yín kí ló gbẹ bí yín bí ẹbí àwọn bàbá yìí tó bá sì wà ta tó bá lọ́mọ ta ẹ máa ṣe kí ni ẹ máa kó bọ̀ wọ́n ó gbọ́mọ o torí adé kì í ṣe kí ni lórí ire àbí ìwíire. wow àdúpẹ́ bó o lẹ ṣe ń fíw nígbà tí ẹ rí ọmọ bàbá yín tó ti tó ẹni ọdún 52 52 years ẹ ṣe wá fojú kàn. ẹ wo tó bá ń gẹṣin nínú mi in fact gẹ́gẹ́ inú mi dùn because mo mọ̀ pé inú bàbá mi máa dùn níbi tán bá wà lọ́hùn tó kù bá ń wẹ̀yìn inú àmà dùn pé ọmọ yẹn wálé. I'm so happy everybody inú gbogbo wa ló dùn nínú gbogbo wa kò sí kankan nínú wa tí inú ò dùn bí arọ ọmọ bàbá wa. àdẹ̀wá rí àwa gan wá rí at least súra wa lára ẹ̀ báwa gbogbo wa ṣe máa ìwà wa bá ṣe rọra máa ń ṣe yẹn jẹ́jẹ́ bẹ́ẹ̀ náà lòun náà ṣe wà. kí lè wá fẹ́ ní sọ torí kẹlẹ̀ tètè máa lọ àtàwọn ẹ̀ ti jáde kó ń lé ilé sílé ẹ ti fojú ẹ̀ mọ gbogbo ẹbí tán gbogbo kò síbi tẹ́ ẹ̀ tí ì mú dé tọkàn ti. mo fẹ́ fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ Agidigbo 98 àbí 88.7 FM pé wọ́n ṣe o iléeṣẹ́ yà máa tẹ̀síwájú o kò ní bàjẹ́ o Alhaji Oriyomi Hamzat Ọlọ́run máa fún yín ṣe nǹkan yóò ní bàjẹ́ nǹkan yóò ní sọnù adúpẹ́ o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin òṣìṣẹ́ iná adúpẹ́ torí tí ò bá sí Agidigbo kò síbi tí wọ́n lè lọ Agidigbo dúró gẹ́gẹ́ bí intermediary láàrin gbogbo aráàlú tí ò bá sí secretariat aráàlú ni inter sì gbé kalẹ̀ fún náà nù Ọlọ́run adúpẹ́ o àtúrílẹ̀ náà Ọlọ́run tó lò wá láti ṣe àṣeyọrí lórí eléyìí náà ẹ̀yin tẹ́yin náà wà nílé tẹ́ ń gbọ́ wa bó bá ń wẹ́bí rẹ máa bọ̀ wá s'Agidigbo tó bá ń wọ́mọ rẹ máa bọ̀ wá s'Agidigbo bó bá ń wáyàwó máa bọ̀ wá Agidigbo bó bá ń wọ́kọ rẹ máa bọ̀ wá Agidigbo Ọlọ́run ló dábí kalẹ̀ ó kì í ṣe èèyàn o Ọlọ́run ló pè bíbu bí ìwà ìkalẹ̀ iṣẹ́ tá a sì ń ṣe náà ni ìdínú tá a fi ń rí àṣeyọrí bẹ́ẹ̀ ṣe eléyìí náà wá kéré ní ìtàtù ṣe tàtù máa ṣe mo kí yín ẹ kú oríire congratulations my sister. àfàsìkò dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe atọ́nà débí wá s'Agidigbo àwọn náà kan ní wọn ní sọnù yes wọ́n máa pọ̀ sí ni wọn náà. yes thank you sir. ẹgbọ́n yẹn o ẹ̀yin èèyàn wa abẹ́ẹ̀ rí pé oríṣiríṣi nǹkan làṣà máa rí lórí ètò Kókórò Alátẹ ẹ tún wọlé tẹ́tún ẹ̀ṣẹ̀ wò tán bó o lẹ ṣe retí abẹ́rẹ́ pé ó kẹnu ó fẹnu ó tún lọ́ọ̀rìn ẹ̀yà ẹ̀ máa bá ń darapọ̀ lábala rẹ̀ ó sì kẹ́ ẹ̀ máa ń comment kẹ́ ẹ̀ máa like kẹ́ ẹ̀ sì máa pín káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa ẹ kú kalẹ̀. agbe ní gbére pàdé olókun àdùkò ní gbére pàdé ọlọ́sà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlóyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣe ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédéé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.